tó ní bíi wákàtí bíi mélòó kan sẹ́yìn tí a pàdé lórí ètò mo dágbére fún wa ní ìgbà náà pé ìpàdé wa di ọjọ́ ìsinmi àmọ́ kò pẹ́ tí a parí ètò náà ni a gbọ́ ìròyìn tí ó bani lọ́kàn jẹ́ tó gbéni lọ́kàn sókè náà lóòótọ́ a mọ̀ wípé gbèsè kan ṣoṣo tó pa gbogbo ẹ̀dá pọ̀ òun náà ni ikú àmọ́ gẹ́gẹ́ bí ẹlẹ́ra ara àwọn tí wọ́n bá ti kó ipa pàtàkì àbí ká sọ wípé ẹni tí a bá mọ̀ kì í fúyẹ́ lára ẹni pé kí wọ́n ó kàn lọ bẹ́ẹ̀. ọ̀rọ̀ ọkú yìí náà ni wọ́n ní ikú apẹni à ń pè ikú apẹni tí ń pè ní bínú bá bí ifá ọmọ aráyé amẹ́wúrẹ́ dúdú wọn àfìbọ̀ fá bínú ọ̀pẹ̀lẹ̀ ò bá dùn àgùntàn bọ̀lọ̀jọ̀ lẹ̀rọ ọ̀pẹ̀lẹ̀ orógbó pẹ̀lú òbí báyìí la fi ṣètùtù fún kò ní kò sọ fún Ṣàngó àmọ́ kú kò lẹ́bọ kò létùtù àwọn mìíràn àti ẹ̀ ní ikú abara dúdú pa ṣíọṣíọ èmi wá máa bẹ̀rẹ̀ lọ́wọ́ àwọn tí pekú ní abara dúdú pa ṣíọṣíọ pé ṣé wọ́n rí rí ni àmọ́ ó jọ wípé iṣẹ́ rẹ̀ ìwo ihun tó ń ṣe torí ẹni ó bá ti fojú gan ní ẹni tó bá ti náwó sí dandan ni kó mú onítọ̀hún lọ àìwá ṣe é yẹun kò sí nínú ẹni téèyàn ò ní gbogbo ikú ìṣẹ̀dá téèyàn ò ní mo gbómi kaná jẹ́ rókà mi tán ò tó mú mi lọ ikú ò sí nínú ẹ̀dá téèyàn ò ní dákúdúró àyìn ìjẹ́rajò kí n tàjòdè kò sí nínú ẹ̀dá téèyàn bá ṣe ìdúnàdúrà àbí téèyàn bá ṣàdéhùn Olódùmarè nìkan ló ti bá a ṣàdéhùn àdéhùn ọ̀hún náà sì ni wípé bó bá ti tó àsìkò kan nínú ìgbésí ayé ẹ̀dá kó dé bó bá sì ti dé pinpinpin ó dé fónítọ̀ náà nù. ní ẹ ṣeun Alhaji Síkírù Wàsíù Alhaji Síkírù Àyìndé ẹ mà ṣeun wọ́n ní bàbá wa Barrister bí kú bá ń gbowó mo mọ̀ pé wọ́n nǹkan rí yìí gan wọn ọ̀bá wà torí èèyàn ó dájọ́ èèyàn á kó fún un gẹ́gẹ́ bí mo ṣe sọ níbẹ̀rẹ̀ ètò pé bínú bá ń fi bí fá àwọ̀ ewúrẹ́ dúdú bí ò bá gba dúdú àgbà funfun bí ò bá gbé ewúrẹ́ tá a bá wò ó wípé ewúrẹ́ ò tó ètùnú tó àwa màálù dùgbò tẹ́yìn ẹ̀ gbàgbá àwa màálù tẹ́yìn ẹ̀ súké á fi bọ́ kínú rẹ̀ ó lè bá a yọ bínú ọ̀pẹ̀lẹ̀ ò bá sì dùn rèé á mú àgùntàn bọ̀lọ̀jọ̀ á fi bọ́ ọ̀pẹ̀lẹ̀ kínú rẹ̀ ó lè yọ àmọ́ gbà kú ò wá níbùjókòó tí kú ò níbì kan á tọ́ka sí téèyàn ti lè léèyàn ó tù lójú ṣé ẹ mọ̀ wípé ẹni èèyàn bá rí léèyàn tù lójú wọn lẹ́ni abárí láàmọ́ lójú bẹ́ẹ̀ ni òòṣà tá a bá mojúbọ rẹ̀ lápabì fúnpá fẹ́ tù lójú nígbà tí ò wá sẹ́ni tó mojúbọ kú báyìí tí ò sẹ́ni tó mọ léègbé ẹ̀ débi wọn ò lẹ́ẹ̀ lọ tiẹ̀ lọ ka mọ́lé àbẹ́ lè ka mọ́bì kan ká tù lójú ara ọ̀kan nínú àjùlọ lọ́hùn tó fi ju gbogbo àwa èèyàn lọ ọ̀kan nínú ẹ̀ ní ikú jẹ́. ẹ lè rí yẹn láàárọ̀ kájọ jẹun àárọ̀ kájọ dápàrá pé mò ń lọ mò ń bọ̀ láàrin ìṣẹ́jú kan wọ́n lè lẹ́ni ẹjọ́ jẹun lẹ́ẹ̀kan ó ti lọ́nu èyí ò débùdókọ̀ tiẹ̀ ò dúró. bẹ́ẹ̀ ni inú ilé ayé yìí tá a bá ń ṣènáwó ayé
la máa fàyè kan lẹ̀ lọ́tọ̀, àyè VIP, àyè VVIP, àyè gbá ìyàwó golden seat medals. Bí ikú bá dé, ikú tí ó pa tálíkà iná ni ó polówó, ikú tí ó polówó náà ni ó pa wèrè tí ń sun tí ń ṣẹ̀gbẹ́ títì kí àjùlọ Ọlọ́run ni. Bíkú bá jẹ̀dá àfojúrí, bíkú bá jẹ̀dá àrìkò, bíkú bá jẹ̀dá àdámọ̀, mo mọ̀ wípé àwọn èèyàn ò bá ti pé bírí kó tó pé bírí kòtò, kí wọ́n ó tù nídú, kí wọ́n ó tù lójú, kí wọ́n ó wẹ́ ìyọ́nú ẹ̀. Bóyá èbùrẹ́ ni wọ́n fún eléyìí táwọn àgbà pè láwọn olùgbẹ́bẹ̀, mo ṣá mọ̀ wípé bó bá jẹ́ ni àríbi tọ́ka sí, pẹ́bi báyìí la lè wá sí ibi báyìí la lè wá kàn ní. Ayé ò bá kúkú wá rí o, wọn ò bá wọ́nà àti tù lójú, àmọ́ kò ṣeé wá, kò ṣeé rí, torí kò sí bí ẹ lè tọ́ka sí pé bí báyìí pàtó láàyè rẹ̀. Bó bá ṣe inú ilé ìwẹ̀ ló wù láti káàyàn mọ́, ibẹ̀ náà ni ó kẹ́ni tọ̀ mọ́. Bó bá sì ti dé, ó dénú. Bó bá ṣorí oúnjẹ ló ti dé, ibẹ̀ náà ló pe ẹni ó dé bá. Bó bá ṣorí ibùsùn náà ló ti bá yàn, ibẹ̀ náà ló pe ìrìn àjò onítọ̀hún. Ibi tó bá ti dé bá ni, ibẹ̀ ló pe ìrìn àjò ẹ̀dá. Àbí àtàtà ọ̀rọ̀ ni Aláàjì. Bí ikú bá jẹ́ èèyàn tí ń fẹ́ kí wọ́n ó dá mi mọ̀, kí wọ́n ó mọ̀ mí ni, ìbá láwọn gbèdéke, bóyá ìbá tiẹ̀ mọ bí ìbá mọ gbọ́rọ̀ sáwọn olówó lẹ́nu kí wọ́n mọ kó kìkì rẹ̀. Àmọ́ ìránṣẹ́ Elédùmarè ni. Bó bá ti dé, ó dé ni. Kò sì sẹ́ni tó tì í láǹfààní láti bá a fojú rinjú láti lè júwe rẹ̀. Ọ̀dọ̀ ẹ̀ náà là á padà sí. In tó jàjù gan-an nu, in tí nínú gbogbo ìrìnkèrindò wa láyé, in tó jàjù ni pé kí ikú ó ka iṣẹ́ rẹ̀ mọ́ wa lọ́wọ́. Ṣé ẹ mọ̀ wípé ẹnìkan ló mímí ìkẹyìn ní ìsìn tó lórí tẹlẹ́mù ń pé òótọ́ ni irọ́ ni. In tí ó ṣe lóníkálukú sọ nípa ẹ̀. Ní ìjọ kan, mọ̀kànmọ̀kàn oyè kan tí ó kan gbogbo ayé pátápátá ni kú. Bí wọ́n bá ń pe mọ̀kànmọ̀kàn lóyè kàn, èèyàn lè kàwé kàwé oyè ọ̀jọ̀gbọ́n lè mọ́ oyè ọ̀jọ̀gbọ́n ò lè kàwé láíláí, kò lè kan gbogbo wa. Èèyàn lè gbìyànjú láti jẹ́ olóyè nínú ìlú, kó sì gbìyànjú kí gbogbo gbìyànjú rẹ̀ ó já sí pàbó, oyè ìlú ò lè kan gbogbo wa. Èèyàn lè sapá láti jẹ́ gbajúmọ̀ láàrin ìlú pé kí wọ́n ṣàmọ̀ mí ni, kí wọ́n mọ̀ mí ni, kó wá fi tóbi ẹ̀ kó mọ̀ tẹ̀wé àwọn èèyàn kan bá. Ipò gbajúmọ̀ ò lè kan gbogbo wa. Àmọ́ nǹkan ṣoṣo tí a kan tèwe tàgbà ní ìgbà tí Adẹ́dàá bá yàn láti mú oníkálukú lọ náà ní ikú. Nígbà mọ̀kànmọ̀kàn eléyìí tí kan gbogbo ìlú tó da gbogbo ayé pọ̀ bá wá kan ẹnìkọ̀ọ̀kan wa, kí la yé á wí nípa wa, kí la yé ó sọ nípa wa. Ṣé wọn ò ní sọ pé ó tán dì í rẹ̀? Ṣé wọn ò ní sọ pé ṣó tán? Ìgbé mi ń bì í. Kí la yé á sọ nípa wa nígbà tí mọ̀kànmọ̀kàn ọ̀kan ṣoṣo mọ̀kànmọ̀kàn tí ó kan gbogbo ìlú pátá, àtolówó àti tálíkà, àtẹni orí ẹ̀ pé
àtẹni apè ní dìdìrìn àti wèrè tí ń sun títì nígbà tí mọ̀kànmọ̀kàn kan ṣoṣo tí a kan gbogbo ayé bá kàn wá kí láyé á sọ nípa wa. bẹ́ẹ̀ ni kò sẹ́nì kankan tí ó yọ ọ́ lẹ̀ àdúrà kí ọjọ́ ó kàn jìnnà síra wọn kí ọdún ó jìn síra wọn òun nìkan náà la lè gbà ṣùgbọ́n wípé yóò yọrí bọ́ irọ́ o kò ṣeé yọrí bọ́. ẹ ṣeun alàgbà adéolú adékọ́lá tí bí ẹ ṣe darapọ̀ mọ́ wa àmọ́ èèyàn wa arábìnrin Aminat Adélékè ẹ ṣeun adúpẹ́ fún bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lágbára Elédùmarè ọdún àjìnà síra wọn o èèyàn mi yìí Adélékè Michael Adéníyì ẹ ṣeun púpọ̀ fún bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa bàbá mi dáadáa ẹ̀yin náà ẹ ṣeun púpọ̀ bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa ọ̀rẹ́ mi àti ìgbà pípẹ́ tẹ́wọ́ gba díálì ẹ ṣeun púpọ̀ fún bí ẹ ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò yìí. bẹ́ẹ̀ ni ìdẹ́rùbà kankan ò sí nínú ọ̀rọ̀ ikú bóyá lówó bóyá nípò bóyá lọ́lá bóyá lọ́rọ̀ bóyá ní gbajúmọ̀ bóyá lókìkí àmọ́ dandan nikú fún gbogbo ẹ̀dá ikú ń bọ̀ bẹ́ẹ̀yàn sá ikú ò ṣeé sá fún èèyàn bá sá fún kú ìta ikú inú ilé ńkọ́ lẹ́yìn pé kásìkò rẹ̀ ó má ì tí ì tó bó bá ti dé ó dénú. tẹni ó dé lónìí olómú wa padà wá sórí ètò eyín gómìnà wa àná ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wa níbí yìí sẹ́nitọ̀ Isiaq Adéyẹmí Abíọ́lá Ajímọ̀bí. kò sí mbẹ́ o ó bá ti dé ó dé ni gbogbo èèbó tó léwu kéèyàn ó ní ajuwọ́lẹ̀ náà ni. àbí ebe ni abájọ ń tàkúrọ̀sọ làálàá lè tù lójú. ọjọ́ kẹrìndínlógún 16 oṣù kejìlá ọdún 1949 ó ní sẹ́nẹ́tọ̀ Isiaq Adéyẹmí Abíọ́lá Ajímọ̀bí ké mowámowá ti ilé ayé. ó kúkú gbáyé ó sì lápá ṣé ẹ mọ̀ wípé ilé ayé téèyàn bá gbé bẹ́ẹ̀ni tí ń kíni á ti kíni tẹ́ni tí yin tí yiniyini kínikíni á kíni yiniyini á yini bẹ́ẹ̀ ni búnibúni náà ò lè ṣaláìmọ́ buni. gbogbo ohun tí oníkálukú wa ń ṣe pátá àtẹlẹ́ ìta rò pọ̀ bọ́ sí kọ́lọ́fín tá a lérò pé nìkan kan ò wò wá
gbogbo ẹ̀ báyìí kedere gbangba ní níwájú Ọlọ́run tó ní gbogbo wa. kán gbúrò mi ń bí kán gbúrò mi lọ́n gbogbo kìràkìtà ẹ̀dá láyé gba ṣaṣa báyìí lẹ́yìn ó jọ̀wọ́ lẹ̀ nígbà tí èémí ti ń bẹ nínú wa bá bọ̀ lọ. ṣókí ni màá sọ àmọ́ mo kàn fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ fún ẹ̀yin èèyàn wa pé ó ti kúrò láyé sọ̀rọ̀ ó ti kúrò ní wọ́n pé ṣé ẹ mọ̀ pé láti bí ọ̀sẹ̀ tó lọ ní ìròyìn ọ̀hún wulẹ̀ tí ń já rìnrìn ilẹ̀ bí ejò tí ẹ náà ń pọ̀ pàtí rámọ́ ńlẹ̀ ìròyìn ọ̀hún tàn kálẹ̀ bí iná orí pápá lásìkò ẹ̀rùn ìròyìn ọ̀hún jó wiriwiri bíi ta wídí nínú omi àmọ́ ní báyìí wọ́n ti fi ìdí ẹ̀ múlẹ̀ pé sẹ́nẹ́tọ̀ Isiaq Abiola Adéyẹmí Ajímọ̀bí mímí ìkẹyìn lónìí ọjọ́ 15 oṣù kẹfà ní déédéé agogo 4 ọ̀sán òní. mo sọ fún wa pé ọjọ́ 16 oṣù kejìlá ọdún 1949 ni sẹ́nẹ́tọ̀ Isiaq Abiola Ajímọ̀bí kémo wá sí ilé ayé eléyìí fi hàn wípé ní ọjọ́ 16 oṣù kejìlá ọdún tó kọjá òní wọ́n pé 70 ọdún lókè èèpẹ̀. ó láǹfààní láti kàwé ó ṣe iṣẹ́ ní iléeṣẹ́ epo rọ̀bì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ ní ọdún 2003 gangan ló darapọ̀ mọ́ òṣèlú ní orílẹ̀-èdè yìí ẹgbẹ́ òṣèlú tí ó sì kọ́kọ́ darapọ̀ mọ́ ní ìgbà náà ní ẹgbẹ́ òṣèlú Action AD Alliance for Democracy ẹgbẹ́ òṣèlú Alliance for Democracy òní ó darapọ̀ mọ́ ní ìgbà náà tí ó sì díje du ipò gẹ́gẹ́ bí sẹ́nẹ́tọ̀ fún àárín gbùngbùn Ìbàdàn ní ìgbà náà ní ọdún 2003 ó díje dupò ó sì jáwé olúborí láti jẹ́ sẹ́nẹ́tọ̀ láàrin ọdún 2003 sí ọdún 2007. nígbà tó di ọdún 2007 tó dé láti ilé ìgbìmọ̀ asòfin àgbà ti Àbújá ó díje dupò fún ipò gómìnà lábẹ́ àṣẹ ẹgbẹ́ ìṣèlú ANPP All Nigerian People's Party ANPP ní ọdún 2007 àmọ́ ìbò ọ̀hún ò bọ́ sí bó ṣe rò ní ìgbà náà. kò jókòó tọ́sẹ̀ lẹ́kọ̀ọ́ káàárẹ̀ ó bá tún pẹgbẹ́ dà ó bọ́ sí ẹgbẹ́ òṣèlú ACN Action Congress of Nigeria. abẹ́ òṣèlú ẹgbẹ́ òṣèlú ACN ló ti díje dupò ní ọdún 2011 tí ó sì láǹfààní láti wọlé sí ipò gómìnà gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ èyí ò lẹ́yìn Ọ̀túnba Christopher Alao Akala. mo kàn fi eléyìí fún wa ní àpẹẹrẹ kẹ́ ẹ lè mọ̀ wípé ayé yìí
èèyàn mú ní líle bí ẹran tí nkó tí bí púpọ̀ nínú wa ṣe ń mú ẹlòmíì tó bá rí àyè jókòó àyè tó mọ̀ wípé ó gbá àyàn méjì wọ́n jókòó báyìí ni wọ́n tẹ́ fẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ayé tẹ́ ẹ̀ mọ̀ bọ́sàn ó ṣe rí ayé tẹ́yàn ti jẹun àárọ̀ tí wọ́n sì ti gbé sí kásìkò ọ̀tàn kó tó dé ayé tẹ́yàn ti fúnra ara rẹ̀ dáná oúnjẹ báyìí lọ́sàn-án pé òun ó jẹ lálẹ́ tí wọ́n sì ti gbó tí ń bò kó tó dásìkò tí wọ́n ó jẹ lálẹ́ tí oúnjẹ alẹ́ nǹkan ó dé tó jẹ́ pé tí ó mọ̀gbà tó lọ ta tí ó mọ̀gbà tó ṣe bẹ̀ pín ni ó padà wá jẹ oúnjẹ tó sè sáyọ̀ ńlá wa wá ran kankan làwa fẹ̀gẹ̀tì ntí èso ìní wa. ó sapá tiẹ̀ ó ṣe gómìnà láàrin ọdún 2011 nígbà tó tó lọ́dún 2015 ó tún wọlé lẹ́ẹ̀kan sí i gẹ́gẹ́ bí gómìnà lẹ́ẹ̀kejì kó tó wá di wípé ó jókòó rẹ̀ bó tiẹ̀ ṣe wípé ó gbìdánwò láti tún padà sí ilé ìgbìmọ̀ asòfin àmọ́ tí ìbò ọ̀hún tí ò já mọ́ lọ́wọ́. a fi eléyìí pàkíyèsí wa kí ẹ lè mọ̀ wípé ó ṣiṣẹ́ tiẹ̀ ó gbìyànjú ọdún 1980 ló ṣe ìgbéyàwó pẹ̀lú olólùfẹ́ rẹ̀ èyún arábìnrin Florence Ajimobi ó gbìyànjú tiẹ̀ nínú ẹbí gẹ́gẹ́ bí ọkọ àti bàbá fún àwọn ọmọ rẹ̀ ó gbìyànjú ó ṣàkitiyan tiẹ̀ gẹ́gẹ́ bí gómìnà tó ṣe sáà lẹ́ẹ̀mejì ẹni àkọ́kọ́ tó ṣe sáà lẹ́ẹ̀mejì nínú ìṣàkóso gẹ́gẹ́ bí gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ torí ẹ̀ náà ló fi máa ń pera rẹ̀ ní kò ṣẹlẹ̀ rí wàn torí ẹni àkọ́kọ́ tó kọ́kọ́ ṣe gómìnà lẹ́ẹ̀mejì ní ìpínlẹ̀ Ọ̀yọ́ ó gbìyànjú gẹ́gẹ́ bí olórí ẹbí nínú ẹbí ẹ̀ ó ṣàápọn níbi tí agbára rẹ̀ mọ ní ipò òṣèlú ó sì ti lọ ń tiẹ̀ kí Ọlọ́run tọ́jú gbogbo nǹkan tí ó fi sílẹ̀ mo wá ń lo eléyìí láti fi pẹ̀kíyèsí fún àwa èèyàn náà tí a kù ká lè máa rò pé gbogbo ohun tó lè wù ká kó jọ gbogbo nǹkan tó lè wù ká máa fà mọ́ yà ká máa ragàbò nígbà tá à ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ là ń ragàbò bá a bá mímí ìkẹyìn kò sẹ́ni tó mọ ibi tó máa bọ́ sí. bójú wa ò tiẹ̀ tọ́run tí a ò mọ tí wọ́n ń ṣe ń bẹ̀ àṣà mọ̀ wípé ikú tí fanidọ́run yìí kì í gbẹ́bẹ̀ kì í gbàrọ̀wà kò ṣeé sá lọ fún ṣé ẹ mọ̀ pé béèyàn bá ń bínú sí ni bá a bá bẹ̀ tí ò bá gbọ́ a tún lè bẹ lẹ́bẹ̀ tí ikú ò ṣeé bẹ lẹ́bẹ̀ tí bó bá ti dé ó ti dé náà nu ó ti dé fún gómìnà wa àná báyìí sẹ́nẹ́tọ̀ Isiaq Abiola Ayémọ̀bí ti dẹni tí a wá ń fi olóògbé síwájú orúkọ ẹ̀ ẹ mọ́ gbàgbé pé mo sọ fún yín ní ìbẹ̀rẹ̀ ètò pé mọ̀kànmọ̀kàn ẹyọ kan ṣoṣo tí a kan gbogbo ẹ̀dá tí ń bẹ láyé pátápátá ò ní ikú nítorí náà bí a ṣe ń dárò ẹni tí títàn tiẹ̀ títí tó dé bá lásìkò yìí títàn ẹ̀mí ló dé bá a fẹ́ bá a kọ̀ a sì máa dárúkọ rẹ̀ torí bí a bá ní ká ṣe àkọsílẹ̀ àwọn tí wọ́n ti ṣe gómìnà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ á dàpọ̀ rẹ̀ dandan ni bí a bá fẹ́ sọ nǹkan tó jẹ mọ́ àwọn iṣẹ́ tó ti ṣe dandan ni á dàpọ̀ rẹ̀ ó túmọ̀ sí wípé a lè ka ọ náà mára àwọn ẹni alọ́mọ̀ṣe gbàgbé torí bá ò bá ní tanra wa jẹ tí a ní kèké bọnú ọ̀rọ̀ ara àwọn tí a ó máa ní ohun kan tàbí òmíràn
láti dákọ wọn ní ìpínlẹ̀ yìí ó ní ẹni tó dolóògbé yìí. Kí Ọlọ́run ó tọ́jú gbogbo àwọn nǹkan rẹ̀, kí nǹkan rẹ̀ kankan ó má bàjẹ́, kí ìpínlẹ̀ Ọ̀yọ́ náà ó wà ní àlàáfíà. Gbogbo wa náà kí Ọlọ́run ó dáàbò rẹ̀ bò wá, kí ìránṣẹ́ Olódùmarè tí ń jíṣẹ́ amúniláìbánirojọ́ yìí kó mọ̀ ìtí ìdọ́dọ̀ wa, torí bó bá ti dé kò sí nǹkan kan tẹ́nìkankan ṣe sí. Àdúrà kó má ìtí ìdè òun náà la máa gbà, àmọ́ ibi tó ti dé sí gbogbo ohun tó bá jẹ́ àṣìṣe rẹ̀ kí Ọlọ́run kí ó parẹ́, kó sì tọ́jú àwọn ọmọ wọn. Bàbá Bísọ́lá ti lọ náà nù, bàbá Bímbọ́lá náà ti dẹni tó wáyé rí, bàbá Bọ́lájí dẹni àná, bàbá Jíbọ́lá dẹni tá a mọ̀ tọ́ka sí pé ní ìgbà kan ló ṣe, bàbá Jíjọlá ti dẹni tí a ó máa sọ wípé ó ti wá ó ti lọ. Ṣé ẹ mọ̀ pé ẹni tí ń kọrin yìí náà àwọn náà ti dẹni àná? Èyí ò gan lẹ́rí òwe àwọn àgbà tó sọ wípé ikú apẹni à ń pè, ikú apẹni tí ń pè ní. Olórin Bàbá Àrà sọ nínú orin ẹ̀, Bàbá Àrà náà sì tún ti lọ. Ṣẹ́yìn náà rí i pé ayé òun bíntín báyìí ni, pé bí a bá ń jẹ bá a bá ń mu, bá a bá fi tan ewúrẹ́ jẹ ká máa jẹ́ kó máa wà ní ọkàn àyà wa wípé àti ìpó lásán, àlejò lásán la jẹ́ láyé. Bó bá sì ṣe pé ìyà náà lèèyàn ń jẹ, tó jẹ́ pé lójoojúmọ́ báyìí lèèyàn mu omi ojú bí ẹni tí ń mu mi, kéèyàn ò sì tún máa ní lọ́kàn àyà wípé àti ìpó alájẹ́ láyé yìí. Ká má torí ìyà tí ń jẹni lásìkò yìí lọ́ọ́ fa gbùrù, tàbí ká lọ fi gọ̀gọ̀ fa nǹkan tí kò dá léra wa lórí, torí bẹ́ẹ̀ yẹn bá fabi léra ẹ̀ lórí ibi ajalè. Bẹ́ẹ̀ náà ni ká mọ̀ torí ipá ní nǹkan a wà nípò àtàtà sọ̀rọ̀ àwa dẹni tẹ́nìkankan ò lè bí. Bẹ́ẹ̀ dá ayé ò bá lè bí wá, tẹ́nìkankan ò lè bí wá. Ajúnilọ ìránṣẹ́ Elédùmarè yìí ńkọ́, èjì a máa fi sọ́kàn. Kí Ọlọ́run ó dẹlẹ̀ fún ẹni tí ó mímí ìkẹyìn. Gbogbo nǹkan wọn kọ́lọ́run má jẹ́ ó bàjẹ́. Àwa tí a kù náà kọ́lọ́run ó dákun kó má káwọ́ ọ̀ṣọ́ ẹ̀, kó má kà kúrò lórí wa, kó má sì tí ìránṣẹ́ ìkẹyìn kó má tí ìrán sí wa báyìí. Pẹ̀lú eléyìí ni a fi ń dágbére fúnra wa pé ó ti kúrò lérí, ó ti kúrò láwàdà, ó ti kúrò láwẹ̀wà, ó ti kúrò ọ̀rọ̀ àpáárá o. Sẹ́nẹ́tọ̀ Isiaq Abíọ́lá Adéyẹmí Ajímọ̀bí wọ́n ti dágbére fáyé.